èèmọ̀ lùkùtù pẹ́bẹ́ǹpẹ́bẹ́ o. ṣé orí bíbẹ́ wá jẹ́ oògùn orí fífọ́ ni? ká fọ́ni ní pọ́npọ́ lórí kì í ṣe ọ̀nà àbáyọ fẹ́ni ṣàgbèrè o. ìyàwó ilé kan ní ìlú àkùngbá àkókò ní ìpínlẹ̀ Ondo ni wọ́n fẹ̀sùn kàn wípé ó pa ọkọ rẹ̀ látàrí wípé ọkọ ń ṣe jàgídígbò pẹ̀lú ọmọbìnrin mìíràn níta. ìròyìn fi léde wípé níṣe ni arábìnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọlára Olúwakẹ́mi wọ́ ọkọ rẹ̀ ní ọmọ odó lórí lásìkò tí ọkọ rẹ̀ ń sùn tó ń hanrun lóru ọ̀gànjọ́. èyí tó wá ṣe ni ní kàyéfì ni wípé fúnra lára ìyàwó ilé yìí ló súré tètè bí eku agége lọ sí iléeṣẹ́ agbófinró tó wà nítòsí láti lọ sọ tẹnu rẹ̀ o. àmọ́ kò sẹ́ni tó fún lọ́kọ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀. níṣẹ́ lobìnrin yìí fọpo mọ́yọ̀ tó ní níṣe lọ́kọ òun jẹ́ elédùà nípè látojú oorun ó sùn ni kò jí mọ́. kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ìjà fàmìfọ́ ti ń wáyé láàrin lọ́kọ-láyà látàrí onírúurú àṣemáṣe tó ti ń wáyé látọ̀dọ̀ ọkọ tó jẹ́ olójú kòmúkòlọ gẹ́gẹ́ bí ẹni tó ṣojú rẹ̀ bó ṣe fi léde. bí ó tilẹ̀ jẹ́ wípé agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Fúnmi Ọdúnlámì sọ wípé ìyàwó olóògbé ló fi ọ̀rọ̀ yìí léde lọ́dọ̀ àwọn ọlọ́pàá ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta. síbẹ̀ àwọn ò tí ì lè gbà ní tòótọ́ wípé ìyàwó ló ṣekú pa ọkọ rẹ̀. àmọ́ bí irọ́ bá lọ lógún ọdún ó dájú wípé òtítọ́ yóò lè bá lọ́jọ́ kan. ẹ má fàgbò lọ̀ wá ọlọ́yà níyà tiwa o. a ti fà á kékọ́rí o torí a ò ní gbọ́ bẹ́ẹ̀ pẹ̀lú la ò ní gbà. pẹ̀lú gbogbo akitiyan ààrẹ ilé asòfin àgbà Godwin Akpabio àti abẹnugan ilé aṣojú-ṣòfin Tajudeen Abbas láti bomi paná ìbínú tó ń ru tùùtù lọ́kàn àwọn àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí kí wọ́n mọ́gùn lé ìyanṣẹ́lódì gẹ́gẹ́ bí ìpinnu wọn ló mọ̀ já sí pàbó. Godwin Akpabio ẹni tí ó jẹ́ ààrẹ ilé asòfin àgbà àti Tajudeen Abbas tí ó jẹ́ abẹnugan ilé ni wọ́n pe ìpàdé kánmọ́nkóbó ní ọjọ́ àìkú láti yí ìpinnu àwọn àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ padà lórí ìyanṣẹ́lódì tí wọ́n fẹ́ gùn lé lọ́jọ́ ajé látàrí fàmífàọ́ tí wọ́n ń bá ìjọba ṣe lórí ẹ̀kúnwó owó oṣù àti owó iná mọ̀nàmọ́ná tó lọ sókè lálálá. àmọ́ bí wọ́n ti ń ju abẹ̀bẹ̀ sókè lọ́nà igba ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀ o. níṣe ni ẹgbẹ́ òṣìṣẹ́ yarí kanlẹ̀ tí wọ́n ní àfi kí ìjọba ṣe ohun tí àwọn fẹ́. fún ìdí èyí wọ́n kọ̀ jálẹ̀ o láti má ṣaláì gùnlé ìyanṣẹ́lódì ní òní ọjọ́ ajé. ọwọ́ tẹ ọ̀kan nínú àwọn olè alọ́kólóhunkígbe tó yan ilé ìtajà jíjá fífọ́ rírun láàyò ní ìlú Àkúrẹ́. ọ̀kan nínú àwọn olè tí wọ́n yan iṣẹ́ fífọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù láàyò nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ lọ́wọ́ pálábá rẹ̀ ti ṣẹ́gi o lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù tí a lò tán yìí. ọwọ́ tẹ arákùnrin yìí níbi tó ti ń pitú ọwọ́ rẹ̀ nítòsí ọjà Òṣòdì láàárọ̀ kùtù hàì ọjọ́ tọ́sídẹ̀ẹ́. wọ́n ti kọ́kọ́ lu afurasí olè yìí bí ẹni lu aṣọ òfì. kódà wọ́n ti ń wá ohun èlò ìdáná tí wọn yóò fi sun arákùnrin ọ̀hún kí àwọn àgbààgbà àdúgbò tó súré pe àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn láti wá gbà á sílẹ̀ lọ́wọ́ iná àjòdèpọ̀lé tí àwọn ènìyàn ti ń gbìmọ̀ rẹ̀. ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti dé tí wọ́n sì de ọkùnrin olè afurasí yìí ní pàǹpá lọ sí àgọ́ wọn. ọkùnrin yìí padà jẹ́wọ́ itú burúkú tí wọn kò ṣeé máa fẹnu sọ tí wọ́n ti fipá tì kúùkù ṣe o. ó sì tún wípé kí wọ́n ṣòun jẹ́jẹ́ àwọn pọ̀ nídìí ìwà ìbàjẹ́ òní o. ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí àwọn ẹmẹ̀wà yòókù báyìí. bí ènìyàn bá ti ń ṣiṣẹ́ láabi kó máa rántí ọjọ́ ẹ̀san pẹ̀lú. ayé ń lọ à ń tọ̀ ọ́ ṣé nítorí owó yìí náà ni
ló mú kí dúníyàn máa fojú egbò tẹ̀lẹ̀. Àmọ́ o, gbogbo ọmọ ní ń kú, ọmọ kinní kan ní kì í kú, ọmọ ẹ̀san ni o. Àwọn ọlọ́pàá ti mú Yùsúùfù, ọmọ rẹ̀ ló fẹ́ tà lówó pọ́ọ́kú. Baálé ilé kan, ọ̀gbẹ́ni Yusuf Umar, ẹni ọdún mọ́kàndínláàádọ́ta, tó fẹ́ ta ọmọ bíbí inú rẹ̀ tí kò ju ọdún 5 lọ lówó pọ́ọ́kú lọ́wọ́ àwọn ọlọ́pàá agbègbè Wájí nípínlẹ̀ Bauchi ti tẹ̀ báyìí, tó sì ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọjọ́ 26 oṣù karùn-ún ọdún tí a wà yìí ni ọ̀dájú abiyamọkùnrin ọ̀hún lọ bá ìyá ọmọdé yìí tí wọn ò jọ gbé papọ̀ wípé òun fẹ́ mú ọmọ òun lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n òun kan tó ń gbé nítòsí ibi tí wọ́n ń gbé. Lójú ẹsẹ̀ ni ìyá ti yọ̀ǹda ọmọ fún bàbá rẹ̀, ṣùgbọ́n kàkà kí Yusuf ṣe gẹ́gẹ́ bí àdéhùn fún ìyàwó rẹ̀, níṣe ló mú ọmọ lọ sí ọ̀dọ̀ ẹni tí yóò ra ọmọ lówó pọ́ọ́kú. Ibi tí wọ́n ti ń dúnadúrà ni ẹnìkan tó díbọ́n bí ẹni tó wá ra ọmọ ti yọ káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá, ló bá fọwọ́ òfin mú Yùsúùfù lọ ságọ̀ọ́ ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá pátápátá nípínlẹ̀ náà, CP Umar Muhammad, ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ 30 oṣù karùn-ún ọdún yìí wípé òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Wájí nípínlẹ̀ Bauchi ni afurasí ọ̀daràn ọ̀hún. Ó fẹ́ ta ọmọ rẹ̀ ní $1.5 mílíọ̀nù náírà. Àṣé níṣe ni ẹni tó fẹ́ ra ọmọ dẹ páńpẹ́ sílẹ̀ fún Yùsúùfù láìmọ̀ wípé ọlọ́pàá ni o. Ìwádìí sì ń lọ lọ́wọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Láìpẹ́ láì jìnnà, Yùsúùfù ọ̀hún yóò fojú ba ilé-ẹjọ́ o. Béèyàn bá ti ń ṣiṣẹ́ ibi, ẹ jẹ́ ká máa rántí ọjọ́ ẹ̀san, ọjọ́ àtúbọ̀tán, ọjọ́ tó ń ta ti ń ṣe níkọ̀kọ̀ tí gbogbo rẹ̀ yóò hàn ní gbangba sí kedere o. Yùsúùfù láìpẹ́ láì jìnnà yóò fojú ba ilé-ẹjọ́. Ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ láti rí wípé gbogbo àwọn tí wọ́n hùwà tí kò tọ́ pátápátá ló fara kátà òfin o, láti mú kí a fọ orílẹ̀-èdè yìí mọ́ nínú ìwà ìbàjẹ́. Ọwọ́ pálábá Yùsúùfù ṣẹ́gi, ẹni tó fẹ́ ta ọmọ bíbí inú rẹ̀ ní owó pọ́ọ́kú, láìmọ̀ wípé inú páńpẹ́ òun ló bọ́ sí o. Welcome to the epitome of luxury living, nested in the heart of Shimawa, Mowe, Ogun State. Prepare to embark on a journey where serenity meets sophistication, where every corner tells a story of elegance and tranquility. Islet Phase 1 is located 10-minute drive from Lagos Ibadan Expressway, right behind the RCCG camp, Shimawa. Yeah, you are welcome. Yeah, can you tell me? Wow. It was to the glory of God. I appreciate Almighty God. It's a rare opportunity. I'm so fortunate I got to know about this place through a friend of mine who happens to be a realtor. Okay, thank you. That's noted. Then, can you tell me how does this property align with your preference? Oh, wow. It's such a comfortable and a nice place for me. I appreciate its accessibility to many amenities that is very close. It's a wonderful place that so much appreciate. Okay, that's good. Can you let me know what are the documents? I really appreciate, like I said, immediately I purchased this place, I was given the receipt for the sales of a 500 meter scale meter. Also, I also got a deed of assignment. I was given deed of assignment with no effect. Also, I was also given a survey plan
and at the same time a contract of sales from them with immediate effect. So I so much thank you, God, for this rare opportunity. Thank you. Really appreciate it. Welcome. Have a nice day. Thank you very much. Hello everybody, I welcome you to the allocation activities of today at ISNOT Phase 1, and I'm using this medium to congratulate every property investors. Let me call them smart investors for the kind and wise decision they make, because it's never been easy getting a property at this kind of location at Shimawa Mowai House. It comes with a high price, and as we all know, development is all going on. We have some other kind of properties as smart homes and properties. We have some of our estates, some are already developing, while some are even sold out. So we have some properties at Ajebo, we have some at Ajebo, we have a Mango Phase 1 at Ajebo, and also we have a Dream Home Phase 2, which is still available at the moment. We have that one also at see about how the allocation properties have been, and it's never been easy, and we congratulate every one of us. So I'm using this medium to kind of invite everyone that it is only now that you can get the property you want. Any moment, any further delay in the decision will also lead to an increment. So whenever you want to consult the professionals involved. Make use of artificial homes and property. So like I said earlier on, we have some that are already sold out, and we have some that are still currently on for selling. So if you are interested, kindly check us at our available Gmail down, and also the number that will be